The mood is not right this morning. Mo dé farm gan láàárọ̀ yìí, mi ò lè ṣiṣẹ́, mo kàn kanra ni. Kò sí nǹkan míì tó fa ìkanra bí kò ṣe péèjì woman yìí. Mo mọ̀ọ́mọ̀ gbé screenshot kìíní ẹ̀ sí ni. Ẹ̀yin tẹ́ bá lè follow madam yìí, ẹ follow wọn ní orí TikTok. Mo fẹ́ kẹ́ gbọ́ àwọn àṣírí kan tó ń tú. Mi ò lè post fídíò yẹn lórí page mi because wọ́n lo àwọn language kan tó wà vulgar bẹ́ẹ̀. Wọ́n pe àwọn ojú ara yẹn. And ẹ̀dẹ̀ mọ̀ pé lórí page wa a máa ń wò wípé ọmọdé máa wà ńbẹ̀. But that's our own way, that's our own method, and she has her targeted audience which are adults, so we are not condemning that. The message gangan ni mo fẹ́ kẹ́ listen sí. Woman yìí tí Ọlọ́run á bá mi tú orí àwọn ọmọ ẹ̀ ṣe. Tí òun gan fún rẹ̀ lágbára Ọlọ́run tá jèrè ayé ẹ̀ tá jèrè àwọn ọmọ ẹ̀ tí àwọn ọmọ ẹ̀ náà ní àlùbáríkà. Ó ń tú àwọn àṣírí iṣẹ́ àwọn obìnrin kan. Nígbà tí mo dẹ̀ gbọ́ ẹkún gbọ̀n mí fún ọmọ mi ọkùnrin, fún àwọn ẹ̀gbọ́n mi ọkùnrin, fún àwọn tó jẹ́ bí àbúrò mi ọkùnrin, fún gbogbo ọkùnrin. Ohun tó kọ́kọ́ wá sí mind mi ni wípé ṣó le tó yẹn ni ẹ̀yin gender mi. Wọ́n lẹ̀ ń sin ojú abẹ́ orí TikTok náà ni o. Náà ti ń bá yín sìn. Wọ́n tiẹ̀ tí wọ́n ń polówó ẹ̀ gan báyìí. Ìkan nínú wọn ní òun sin ojú abẹ́ fún èèyàn 40 lénìí. Ẹ ti ń ṣe àdódùn. Wọ́n ní nínú àdódùn yìí wọ́n ní ìgbẹ́ adìyẹ ó wà lára ohun tẹ́ ẹ fi ń ṣe. Wọ́n ní wọ́n máa tú àwọn àṣírí nǹkan kan, ó wá sọ̀rọ̀ nípa àwọn repercussions. Àwọn tójú yín máa rí, àwọn bí àtúbọ̀tán yín ṣe máa rí tí ẹ bá ṣe àtúbọ̀tán fún ọkùnrin àbí fún ọkọ yín, àbí tí ẹ bá ṣe àdódùn fún ọkọ yín àbí àlè yín, bí ìgbẹ́yìn yín ṣe máa rí rádaràda, irú àìsàn tí ẹ máa experience tó dẹ̀ jẹ́ wípé kò sẹ́ni tó máa bá yín wò. Ṣebí tá a bá tiẹ̀ sọ wípé ohun tẹ́ ẹ rí, ohun tẹ́ ẹ pè lẹ́ rí. Ohun tó ń dùn mí ni wípé kílẹ̀ tó pa òṣìkà, nǹkan tó dáa ti bàjẹ́. Kílẹ̀ tó pa òṣìkà, ojú ọmọ olóore á ti rí. Ẹ ń lo àdódùn, ẹ ń sin ojú abẹ́ fún ọkùnrin. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, àkànmọ́lẹ̀, àdódùn, wọ́n sin ojú abẹ́ tẹ́lẹ̀. Nǹkan burúkú ni ní àárín àwùjọ tó jẹ́ wípé obìnrin tán bá ka mọ́ lọ́wọ́, wọ́n fẹ́ lè fi orò lé kúrò nílùú. Obìnrin tán bá ka mọ́ lọ́wọ́, wọ́n á ní kán lé kúrò nílé ọkọ, wọ́n á ní ìrandíran ọmọ ẹ̀ wọ́n á máa sọ fún nǹkan tí ìyá wọn ṣe. Òun lẹ́yìn ọmọ ìrànlẹ́ ayé, obìnrin ìrọ̀lẹ́ ayé lẹ́wọ́n ń polówó ẹ̀ ní gbangba báyìí. A sọ fún yín wípé káyámátá, ìtumọ̀ káyámátá ni pé ẹrù obìnrin. Káyámátá ìṣògùn nílẹ̀ Haúsá. Bí àwọn nǹkan bí àgbo, bí ìgbà téèyàn bá ṣàgbo, high libido fún obìnrin ní lọ́dọ̀ wọn. Date wà ńbẹ̀, tiger nut wà ńbẹ̀, oyin wà ńbẹ̀, wọ́n á ní kán la so that ojú passage ibi tí ọkọ máa fẹ́ gbà penetrate sí ojú ara obìnrin tó jẹ́ virgin, torí àwọn obìnrin Haúsá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa ń tètè marry, wọ́n dẹ̀ máa ń sábà jẹ́ virgin. So kí ojú ọ̀nà yẹn lè wà slippery, kí ọkọ wọn lè ráyè penetrate easily, kó má bàa dùn wọn. Ṣùgbọ́n kí wọ́n àti wípé kí wọ́n má bàa máa sá fún ọkọ wọn. Kọ́ má bàa ní impression wípé ìbálòpọ̀ ó jẹ́ nǹkan tó máa ń mú ìrora dání. Òun ni wọ́n ṣe máa ń di ẹrù káyámátá fún wọn. Abẹ́ ni ẹ̀yin èèyàn mi ní ilẹ̀ Yorùbá, ẹ wá bẹ̀rẹ̀ sí ní lọ ṣe oògùn àdódùn. Ibi ìlẹ̀kẹ̀ lẹ́sì bẹ̀rẹ̀. Ìlẹ̀kẹ̀ tó jẹ́ wípé tọmọ kékeré gan tán bá gbé, tán bá rí pé ó nídìí ní kékeré, wọ́n á ní wọ́n sín bèbè fún. Ìlẹ̀kẹ̀ tí àwọn obìnrin máa jó ní ọjọ́ ìgbéyàwó nígbà àtijọ́, tán máa sọ pé kí là ń ṣe tí a fi pọ̀ tó báyìí o, ìyàwó là ń gbé o. Ìlẹ̀kẹ̀ sọ wọ̀wọ̀ mí ni wípé àwọn obìnrin rèdí, wọ́n jó ìlẹ̀kẹ̀ dí, wọ́n ṣe wọ̀wọ̀. Ẹ ti sọ di tolóògùn. Àwọn obìnrin nígbà tá a wà ní school tán bá ń na ẹlòmíì, tẹ́gbà bá ba ìlẹ̀kẹ̀ àjá, àárẹ̀rín àfi ṣe yẹ̀yẹ́. Ẹ ti sọ di ẹrù oògùn. Anybody tó bá sínlẹ̀kẹ̀ báyìí, ẹ ti sọ́dọ̀ lóògùn. Bẹ́ẹ̀ ṣe bá yí ọṣẹ dúdú jẹ́ náà nìyẹn. Ọṣẹ dúdú, ọṣẹ àwẹ̀dá èrò tó jẹ́ wípé a fi ń kó epo ara ní ilẹ̀ Yorùbá. Ẹ ti sọ́ di ọṣẹ burúkú, ẹ ti gún oríṣiríṣi mọ́, àti gbé ọṣẹ dúdú gan jáde báyìí, ó ti di wàhálà. Bẹ́ẹ̀ náà àdódùn, àkànmọ́lẹ̀, nítorí Ọlọ́run, ẹ̀ ń sin ojú abẹ́. Ẹ ti gbàgbé wípé ẹ̀yin náà bímọ. Ẹ ti gbàgbé wípé ọmọ yín ọkùnrin náà máa dàgbà. Ẹ ti gbàgbé wípé ọkùnrin tán bá ṣe gbogbo orú nǹkan báyìí fún kò tún jẹ́ èèyàn mọ́ láyé. Kò sóògùn ìfẹ́ kankan. Oògùn tó máa yí ọpọlọ ọkùnrin
tó máa sọ wọ́n di dìdìrìn. Irú ọkùnrin bẹ́ẹ̀ tó lò fún tó bá lò fẹ́ mọ́, ayé ọkùnrin bẹ́ẹ̀ ti bàjẹ́, kò tún jẹ́ èèyàn mọ́. Irú ọkùnrin bẹ́ẹ̀ lóbìnrin máa fi sílẹ̀ tá a lọ gbóògùn jẹ, tá a ní kí ló dé, wọn ò ní mọ̀ wípé ẹ ti bà tiẹ̀ jẹ́ ni. Irú ọkùnrin bẹ́ẹ̀ ni ẹ máa lẹ́ẹ̀fẹ́ mọ́, tó máa yọ àdáyọ̀ ọ̀bẹ, tó máa pa yín, tó máa parẹ́ nítorí wípé ẹ ti fi àlùjọ̀nú, ẹ ti fi yí orí ẹ̀. Kò sí nǹkan kan tẹ́ ṣe ojú ara bí kò ṣe wípé àlùjọ̀nú tó ti program ẹ̀ sọ́pọlọ ẹ̀ bí ẹni wípé tí ẹ yàtọ̀, pé tí yín yàtọ̀, ó dùn yàtọ̀. Ẹ ti sọ ọkùnrin di wèrè. Bẹ́ẹ̀ dẹ̀ bímọ, ẹ dẹ̀ fẹ́ jèrè ọmọ tó o bá lò fún ọkọ ẹ̀. Ẹ tún sọ ọkọ ẹ ni mo ní kó o lò fún o. Tó o bá lò fún ọkọ ẹ, tó o bá jóbìnrin, yálà o ti lò ní àbò fẹ́ lò ní agbára Ọlọ́run, ní agbára wípé Ọlọ́run dá wa, ó dá wa ní àwòrán ara rẹ̀, ó dẹ̀ dá wa ní dáradára, ní ọlá wípé èèyàn kan ló bí, wípé ẹni tó dẹ̀ bí náà fẹ́ jèrè ọmọ ẹ̀ ni. Ìwọ obìnrin tó ń wò mí, ẹnikẹ́ni nínú yín tó bá ti lò fún ọkọ ẹ̀, àbíyamọ ìṣépè, ẹ má jẹ́ ń ṣépè, ẹ má jẹ́ ń ṣépè, àmọ́ kí ni wọ́n ìbáyàn nínú jẹ́. Kí ni ẹ̀yin gender mi fẹ́ sọ ilé ayé dà? Ẹ̀yin náà lẹ máa dúró de ọkùnrin lọ́jọ́ alẹ́ wípé ẹ fẹ́ bá tiẹ̀ jẹ́ pé ó máa ráre kú. Ẹ̀yin náà lẹ máa gbé ọmọ ọba fọ́ṣùn. Ẹ̀yin náà lẹ ní tẹríba. Ẹ̀yin náà lẹ máa ṣoògùn. Ẹ̀yin náà lẹ máa nítorí wọ́n fẹ́ yàwó lé yín, wọ́n gbọ́dọ̀ kú. Kí ló ṣẹlẹ̀ ẹ̀yin gender mi? Àwa ní àwọn ọmọ tí òṣòríire pọ̀, àwa ní àwọn ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ pọ̀. Ẹ já béèrè lọ́wọ́ ìyá wọn, ẹ dẹ̀ bímọ. Ẹ̀yin gender mi, ẹ ceasefire. Ẹ̀yin ọkùnrin, Ọlọ́run á máa yọ yín o, Ọlọ́run á máa kó yín yọ, Ọlọ́run á máa ṣàánú yín o. Eléèpọ̀ ẹ̀rù Ọlọ́run bà mí o. Kí Ọlọ́run jọ̀ọ́ bá mi dáàbò bo ọmọ mi ọkùnrin o. Kí Ọlọ́run jọ̀ọ́ bá mi ṣàánú mi ọmọbìnrin o. Kọ́ ọmọ mi obìnrin má bo lórí burúkú tó máa bá tiẹ̀ jẹ́, tó máa kọ níkọ̀kúkọrin o. Ẹ̀mí burúkú tó máa wọnú mi, tó máa jẹ́ kí n bá tọmọ ọlọ́mọ jẹ́ nítorí wípé mo fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀, àbí mo fẹ́ keep it to myself alone. Ọlọ́run má mà jẹ́ rí, má mà jẹ́ ó wọnú mi, má mà jẹ́ ó wọnú mi, má mà jẹ́ ń fi ayé mi bà tọ̀run mi jẹ́, má mà jẹ́ ń fi àárọ̀ mi, ọ̀sán mi àti alẹ́ mi bà ọjọ́ ọ̀la àwọn ọmọ mi jẹ́. Ẹ ṣe sùúrù, ẹ fi ìbẹ̀rù Ọlọ́run sí i. Ẹ lọ wo page obìnrin.